àǹfààní méjì náà láyé ọjọ́ ayọ̀ àtijọ́ ìbànújẹ́ ọjọ́ téèyàn ó ṣiṣẹ́ téèyàn ó kéré yawmu fara'in ìjọ èrè ọjọ́ kí mo pè é ọjọ́ èrè yawmu farahin yawmu farahin kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní jèrè wa yawmu hammin kò dẹ̀ sí àfáà tó wà láyé o wọlé alúà ni wọ́n wọ̀ fún ẹni kò sẹ́ni tó wà láyé tí ò ní rí koro. La ilaha illallah. kò sí olówó náà. inna hadha kana lakum jaza'an. kò sí ẹ̀dá náà tí ò ní rí ayọ̀ láyé kò dẹ̀ sí ẹ̀dá kan tí ò ní rí jọ̀bànújẹ́ láyé. wa kana sa'yukum min Sulaymana. àwọn bàbá wo owó tútù. wa innahu bismillahi 5,000 naira. rahim. Fúlàní máa bọ̀ wá gbowó yìí. Ọ̀yà ọ̀yà. Badi'us samawati wal ard. Fúlàní gbowó náà sọ́dọ̀ rẹ̀ 5,000 wa idha qada amran. Vice President àpẹẹlẹ ànábì ẹ máa mú owó bọ̀. fa innama yaqulu 10,000 naira. Owó kò ní bàbá oníwàásí. Check out the sack. Abọ́dúnrin 2,000 naira. Níbo ló kù sí? Qalati rabbi. Ìyá wa ajá Mansura Àbíkẹ́ owó kò ní bàbá oníwàásí ẹ máa mú bọ̀. Anna yakunu li waladun. Kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ á gbowó lọ́wọ́ yín. Walam yamsasni basharun. Ẹ ṣeun yóò dáa fún yín bá mi. Qala kadhalika Allahu yakhluqu ma yasha. Kálí mi lẹ́yìn ni èmi wà tẹ́ ọba yìí máa wá dàníyàn. Ìmọ̀ dàníyàn. Idha qada amran. Oríire wa lékún sí lónìí. Fa innama yaqulu lahu. Ṣé ti débẹ̀? Kun aláàkẹ́ ó ṣe káàṣì ni ẹ lọ mú wa. Ẹ lọ mú káàṣì náà wá. Afáwa Yunus. Inna masala 2,000 naira. inda Allahi. Àwọn ìyá wa Aisha. Kamasala Owó kò ní bàbá oníwàásí 5,000 naira. Kamasala Adama khalaqahu min turab. Ìyá wa Mansura Àbíkẹ́. ثم قال له كن فيكون. 50,000 tí wọ́n sọ lówó kònà wọ́n ti mú débi ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون. ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. إنما أمره إذا
أراد شيئا gbogbo tọ́lọ̀ ṣe fún yín lóore ọlọ́mọ fọwọ́ أن يقول له كن bàbá فيكون kún fún ẹ̀kọ́ ọlọ́jọ́ ẹ̀mẹ́ wà dáadáa. هو الذي يحيي ويميت ẹ dákun ẹja tọ́ fún wa bàbá. فإذا قضى أمرا àlàáfíà ni gbogbo èyí tẹ̀ ń jẹ́ káàkiri yìí. فإنما يقول له كن ọlọ́run gba فيكون àlàáfíà kú lára yín bàbá. آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. bàbá. بسم الله الرحمن الرحيم. آمين. آمين. إليك فأنت الحاكم العالم الشقوى. gbogbo àwa tí Ọlọ́run bá ní ká wà níjókòó yìí bàbá. kí a tẹ́wọ́ wá síwájú Ọlọ́run ká ní a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. mẹ́ta náà la máa ṣe. mo fẹ́ kí ìjókòó yìí farabalẹ̀ dáadáa. ما شاء الله. ẹ jọ̀ọ́ kí n máa rí ìnàbá mi ká kí ní ìkó mbẹ́. إليك فأنت الحاكم العالم الشقوى. وأنت الذي تدري السرائر والنجوى. nínú mẹ́ta ti wí ẹyọ kan. ما شاء الله. àti wí kan okùn méjì. àṣetánì ò nílé. bẹ́ẹ̀ni. لعنة الله عليه. ibi àyè bá ti gbà náà nílé ẹ̀. hayyakumullah. kò sí ẹni tó bẹ lọ́hùn kó ń forí gbígbẹ̀yìn ayé òun. kò sí. لا إله إلا الله. àfi ẹ̀dá kan tá a mọ̀ sí ibilis. لعنة الله عليه. ìbílísù ó dìdí ìyàrá yòó pé ó wú òun kó ń forí gbígbẹ̀yìn sí ayé. ó tọrọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni. tó wù òun nu. Ọlọ́run sì ta fún. bẹ́ẹ̀ni. lódìdí. Ọlọ́run fún yọ̀ǹda. a gbà pé àwa tá wà níbí báyìí kò sí ẹni tó bẹ lọ́hùn kó ń forí gbígbẹ̀yìn ọ̀rọ̀ òun àbáyé òun. hayyakumullah. bẹ́ẹ̀ni. kí a tẹ́wọ́ síwájú Ọlọ́run ká ní a'udhu billahi minash shaitani rajim. أعوذ بالله من الشيطان الرجيم. ó kò nẹ́bà tírì tá a máa wí. ẹni tí ó yẹ kí ọkàn rẹ̀ balẹ̀ jù láwọn ànábì Ọlọ́run. bàbá. bẹ́ẹ̀ni. lẹ́yìn àwọn ànábì tó kà àwọn sàábẹ̀. hayyakumullah. al-ulama warasatul anbiya. àwọn tí wọ́n gbapò ànábì náà làwọn àfà. hayyakumullah. bẹ́ẹ̀ni. ó túmọ̀ kó nínú òrùn torí Ọlọ́run. إليك فأنت الحاكم العالم الشقوى. وأنت الذي تدري السرائر والنجوى. àwọn tó yẹ kí wọ́n ṣe fáàrí jù làwọn àfà. bẹ́ẹ̀ni. àwọn ni wọ́n tún tẹ́wọ́ ni wọ́n ń ṣàdúrà yìí. wọ́n tún wá tẹ́wọ́ wọn méjèèjì. الله أكبر. yóò dáa fún wọn náà kó tẹ́wọ́ méjèèjì. حياكم الله. kani a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. nínú tí kò kí n fi èmi lọ́kàn balẹ̀ níbẹ̀ ṣe dúró yẹn ti pọ̀ jù. hayyakumullah. سألتك. bíyàn mẹ́jọ bá kò lórí àga ti di kòlòfó náà nìyẹn. ayọ̀ǹda yín kẹ́ jókòó afáwa Idris afa Habib abu ní ma ṣe kí wọ́n ti wà ókè ẹ̀yẹ́ kájọ jókòó. سألتك بالكتب التي منك أنزلت.
ẹ ṣé mo dúpẹ́ kú àpọ́nlé. حياكم الله. وبالمرسلين المنقذين من البلوى وبالعلماء العاملين بعلمهم kò dáa kò ní kò sáàfà. tọ́. العالمين بعلمهم ó dẹ̀ burú fún ọjà ìpò láwọn àfa wo. bàbá ó burú. ẹni tí ayé rẹ̀ bàjẹ́ jù láyé òun lẹni tí ò mọ iye àfa. حياكم الله. wọ́n sọ fẹ́ pé nínú ẹbí tí yín ṣe ẹ láfàánù ràn yín. وبالعلماء العاملين بعلمهم àfẹ́sẹ̀ ni tí àrífín. èèyàn máa ń kùn sí abẹ́yẹn ó máa bínú sí. حياكم الله bàbá wa àfàgbà Sheikh Tajul Adabi رحمهم الله تعالى alájí àgbà رحمهم الله àfàgbà lágége رحمه الله àbáwá àgbà lágbàjì رحمهم الله gbogbo àwọn àfáàrẹ tí àjàlùbáríkà lára wọn àwọn tá a bá àwọn tá a bá lọ́nà bá wa kẹ́ wọn. وبالعلماء العاملين بعلمهم àfáwá àgbà ríbi dé sí. أدام الله حفظه حياته. الله ẹ ti ẹjọ́ àfọ ẹjọ́ ọlọ́lá ẹjọ́ bíi kọmíṣánná. bẹ́ẹ̀ni. بالمرسلين المنقذين من البلوى bí yẹn bá nílùú nínú ẹbí tó lóun ò láàfà á ní bóyá nínú ẹbí wọn bí olóríire ọmọ ń bẹ. لا إله إلا Safa الله. Solowo ẹdùn rí mọ́yàn àfáà sì ni confirm àwọn tó bí yín àfáà ni wọn. insha Allah nurun ala nuri ẹ sì pààyàn lẹ́kún ẹ̀ gérí òyàn ẹ báyé èèyàn jẹ́ oh oh a lè fi yín ṣe fáàrí torí ẹni rí ni. وبالعلماء العاملين بعلمهم ẹni tí mo yé ti jùlọ ẹni tó yé ti àfáà. وبالأولياء سالمين من الدعوى mo kí àwọn àfáà níjókòó yìí حفظكم الله mo kí yín púpọ̀. حياكم الله الله أكبر الله أكبر mo kí àwọn àfáà níjókòó yìí wọ́n mọ iye àfáà ni. حياكم bí الله àwọn tó bí àwọn náà àfáà ni wọ́n. ما شاء الله Ajiwa Sakariya ẹni parẹ́. آمين mo kí yín púpọ̀ àríbidé sí. وبالعلماء mo kí àwọn àfáà àgbà àbáwọ̀ owó tútù. وبالعلماء وبالعلماء العاملين بعلمهم àlùbáríkà iná là ń jẹ ọlá yín là ń jẹ. ẹ̀yin àṣẹ́kùbọ̀ àwọn ẹni rere. وبالأولياء àwọn tó bí wọn kì í ṣàfà lásán. سالمين من الدعوى wọ́n tán síbi sí Ọlọ́run. حفظكم wọ́n الله tán sílé ọtí wọ́n tán sílé aṣẹ́wó. ما شاء wọ́n الله tán sórí obìnrin olóbìn wọ́n tán síbi tọ́lọ́run. وبالعلماء العاملين بعلمهم àgbákò ló jẹ́ fún ọmọ tí òróbìnrin bí. ẹkún ni pé ó sì wá dùn mí pé mi ò rí ìyá rẹ̀ bí mi mi ò rí bàbá rẹ̀ bí mi. الله àbáwọ̀ أكبر owó tútù رحمه الله akéye púpọ̀. وبالأولياء سالمين من الدعوى afáwọ̀ àgbà Imam Murtado ajẹ́sùmọ̀bí àwọn dà wọ́n ti lọ. بلبل الأدبيين Ọlọ́run má jẹ́ ó parẹ́ fún wọn láéláé. آمين mo kí àwọn ìyá wa ní ahlul kamal. الصابرين ẹ bá ń kí Ọlọ́run rẹ̀ dá pé Allahu akbar kabira. الله أكبر كبيرا ẹ kí ọba yẹn dáadáa jama. الله أكبر ẹ jẹ́ كبيرا kí dáadáa jama. الله. وبالبيت والمسعى gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin ìyá àlùbáríkà wọ́n pọ̀ ń bẹ̀ yẹn tá a lè dákọ̀ wọn tán. àwọn ìyá rẹ̀ إن شاء الله ọlọ́mọdé ó bàjẹ́ fún صلى الله عليه وسلم. وبالبيت والمسعى وزمزم والصفا bàbá pè yín tẹ̀ bá dáhùn àní ń tàṣe fún yín. وزمزم والصفا ìyá lórí òkè ìyá mi mo dúpẹ́ púpọ̀. إن شاء الله mo kí àwọn àfáà níjókòó أكرمكم الله
wọn kọ́rúkọ fún mi ní báyìí máa kọ́kọ́ lẹ́yìn kọ̀ọ̀kan bàbá wa lè adabi Sheikh Saleh Sisullah àwọn afákọ̀ọ́lápọ̀ tún bíbà. وبالبيت والمسعى láti sọ́mìlì mo kí yín púpọ̀. وزمزم والصفا. Sheikh Habibullah olórin mo kí yín púpọ̀. وبالحرمين الآمنين من الأسواق. lákòjẹ́ rí àwọn aláwọ̀dù kí wọ́n alájà wa Sirul Maktum alájà wa Aisha méjì. Insha Allah. ìkan dúdú ọ̀kan pupa. ìkan pupa. La ilaha illallah. àwọn dàsẹ́ wọn ti lọ lé ní kájíde fọlọ́ káyé rí yẹn bá ní Allahu Akbar kabira. وبالبيت والمسعى ìyàwó àwọn ẹni Ọlọ́run. وزمزم والصفا. ìkan dúdú ìkan pupa. وبالحرمين الآمنين من الأسواق. Olúwa máa dá yín lò. آمين. ajá Mansurat wọ́n ti lọ lé àwọn náà wá káyìndé fọlọ́n kárí wọn. وبالمسجد الأقصى. yóò dáa fún yín ṣe jókòó. وبالجبل الذي ajá kàkíyà èyí oge wọ́n wà mẹ́yẹn ẹ bá ní Allahu Akbar. تحط عليه سيئات كما يروى. Alhaja Maryam wọ́n wà mẹ́yẹn ẹ jẹ́ ní Allahu Akbar. الله yóò أكبر. dáa fún yín kalẹ̀. naam. آمين. وبالمسجد الأقصى وزمزم والصفا. ajá Shakira Amin ìyá maka mo kí yín púpọ̀. وبالمسجد الأقصى وبالجبل التي àwọn tí mo ń kí wọn tí bá kí wọn bẹ́ẹ̀ kò dá lónìí onírísìn. تحط عليه السيئات كما يروى. mo wá fọ àlùbáríkà Maka àti Medina mo fi bí Ọlọ́run. الله. gbogbo àwọn àtàwọn níjókòó yìí lónìí àní parí máa yé lára. أن تفيد لي رزقا حلالا بلا عناء. mo fẹ́ kí a jọ sórí rẹ gbólóhùn kan tájọ wí nìsín. أكرمكم الله. ẹ̀jẹ̀ ni la ilaha illallah. الله. àwa ò fi wọlé Muhammadu Rasulullah ṣóun ní kọ́kọ́rọ́ àwa. لا إله إلا الله. làwọn fi wọlé Muhammadu Rasulullah ṣòní kọ́kọ́rọ́ wa. La ilaha illallah. làwọn fi wọlé la ilaha illallah. làwọn fi wọlé Muhammadu Rasulullah ṣòun ní kọ́kọ́rọ́ àwa. La ilaha illallah. làwọn fi wọlé Muhammadu Rasulullah ṣòní kọ́kọ́rọ́ wa. La ilaha illallah. Allah. làwọn fi wọlé la ilaha illallah. làwọn fi wọlé la ilaha illallah. lèmi yóò fi La ilaha wọlé illallah. Muhammadu Rasulullah ṣòun ní kọ́kọ́rọ́ wa. La ilaha illallah. làwọn fi wọlé Muhammadu Rasulullah ṣòní kọ́kọ́rọ́ wa. La ilaha illallah. làwọn fi wọlé la ilaha illallah. làwọn fi wọlé la ilaha illallah. làwọn fi wọlé Muhammadu Rasulullah ṣòun ní kọ́kọ́rọ́ àwa. La ilaha illallah. làwọn fi wọlé Muhammadu Rasulullah ṣòní kọ́kọ́rọ́ wa. 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 Rasulullah ṣòní kọ́kọ́rọ́ wa. Muhammadu Rasulullah ṣòní kọ́kọ́rọ́
kọ́kọ́rọ́ wa. lára kí ẹ máa bọ̀ wá báyìí gbéṣẹ́ ẹ máa bọ̀ wá. Allah. mi ò ní wàásù kan tí màá ṣe. Hayyakumullah. àdúrà ni màá ṣe fún àfa. La ilaha illallah. àwọn jòkó kan bẹ tí wàásù òwúlò ń bẹ. bí yẹn bá sọ fún wákàtí mẹ́jọ ayé wọn rẹ́dí àti gbọ́ ẹ jókòó báyìí ni. Ẹ jókòó, ẹ jókòó. ẹ jókòó. bí gbogbo ayé ò bá gbóhùn mi bẹ́ẹ̀ bá ti gbọ́ ó tẹ́ mi lọ́rùn. Allah. lónìí yìí ẹ̀yin lẹ́ lónìí. inú yín sì ń dùn lónìí. Alhamdulillah. àbí bẹ́ẹ̀ kọ́ ni. Kadhalik. a máa fò nílà káì mùsùlùmí wá sí wá sí àfààní àdúnìyà yawmani wọ́n ní sọ fún ẹ Imam Ridwan alára kéw Adamallahu hayatahu. òṣì òyẹmí kun fayakun. Masha Allah. Astampu ẹ lónìí. àfààní sọ fún ẹ pé àdúnìyà yawmani wọ́n ní orí ayé tó orí òní wọ́n ní méjì láyé. Méjì lọ́jọ́ ayé. yawmun fara'in wa yawmu ammin. La ilaha illallah. Méjèèjì náà nù. yawmu fara'in níjọ́ tí ẹ̀dẹ́ ò ní rí ìlú tí ó máa jó ìjọ dùnú tí wọ́n ní oúnjẹ ní tí wàá ní mi ò jẹ́nu mi ń dùn ní ayọ̀ mi kún ibi ò pa mí níjọ́ tí ẹ̀dá ò rí oríṣiríṣi oúnjẹ tí ò ní lè jẹ́ pé àná mi ò jẹ́ mo ti fúl mo ń dunnú lọ́wọ́ mo wà òkè ìjọ dùnú. Àkọ́kọ́ nù nínú ọjọ́ ayé. wa yawmu hammin Wa yawmu hammin. njọ́lẹ̀ kejì njọ́ tí ẹ̀dá ó dáwà tí ó máa sunkún tí ò ní rẹ́gbà wọ́n ní kí ló ṣe ta ló lù ọ́ yóò ní wọn ò lù mí ń sunkún ni. La ilaha illallah. njọ́ tí ẹ̀dá ó wọnú ilé tí ó wo ìyàwó ẹ̀ tí ó wo ọmọ ẹ̀ tí ó wo ọkọ rẹ̀ tí ó wàá sunkún pé níbo la ti ń bọ̀ níbo la ń lọ. njọ́ tí ẹ̀dá ó rántí àná tí ẹ̀dá ó tún wá wo òní wò njọ́ tí ẹ̀dá ó wò pé bò ní ọ̀la ó ṣe rí àǹfààní méjì náà láyé ọjọ́ ayọ̀ àtijọ́ ìbànújẹ́ ẹ sì bá ń kí Ọlọ́run pé Allahu akbar kabira. Allahu akbar kabira. gbogbo ẹ̀dá tí ò fẹ́ lo ayé ìkorò láyé níbi tó wà ní bá ń kí ọba mi pé Allahu akbar kabira. Allahu akbar kabira. A'udhu billahi minash shaitanir rajim. ó níbi tí mo ń lọ dákun torí Ọlọ́run. Bismillahir rahmanir rahim. tí ohun obìnrin bá bohùn ẹ mọ́lẹ̀ ó tún mà sí pé o kàn jọkùnrin ní ọkùnrin lásán ni ó mọ iye Ọlọ́run bá ń kí ọba náà pé Allahu akbar kabira. Allahu akbar kabira. Inna hadha kana lakum jazaa'an. ọjọ́ ẹ̀san ń bọ̀. Wa kana sa'yukum mashkura. ẹ kéwú dáadáa. Inna hadha kana lakum jazaa'an. Wa kana sa'yukum mashkura. ọjọ́ téèyàn ó ṣiṣẹ́ téèyàn ó kéré yawmu fara'in ìjọ èrè ọjọ́ kí n mọ̀ pé ọjọ́ èrè Yawmu farahin. yawmu farahin kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní jèrè wa yawmu hammin kò dẹ̀ sí àáfàá tó wà láyé o wọlé alúà ni wọ́n wọ̀ fún ẹni kò sẹ́ni tó wà láyé tí ò ní rí korò La ilaha illallah. kò sí olówó náà Inna hadha kana lakum jazaa'an. kò sí ẹ̀dá náà tí ò ní rí ayọ̀ láyé kò dẹ̀ sí ẹ̀dá kan tí ò ní rí dọ̀bànújẹ́ láyé. Wa kana sa'yukum mashkura. afáwa àgbà Imam Ridwan alára kéwú Ṣòyẹmí kún fẹ́ kú. ọlọ́run ó kára málùbáríkà yín. Amina. Ẹ dákun ẹ bá wọn sàmì jàmá. gbogbo èèyàn náà kọ́ ló pònú o. Yorùbá ní gbogbo ọ̀rọ̀ ló lésì
àmọ́ kì í ṣe gbogbo èsì lónílàáká yìí ó fọ̀ Allahu akbar. kò dẹ̀ sọ̀rọ̀ tí ò lè sí Allahu akbar. kò wá sẹ́ni tí ò ní gbèsè láyé Oh, la ilaha illallah. Ẹ̀sán tó o bá gbèsè lára ọmọ ó dẹ̀ gbèsè lára rẹ̀ la ilaha illa anta. táwọn tó bí ọ bá dáa wàá jèrè iṣẹ́ àwọn òbí ẹ táwọn tó bí ọ ò bá dáa wàá tún jèrè iṣẹ́ wọn náà. Kai. ó kí yín pé ẹ kú oríire dídá àti bíbí. Alhamdulillah. bàbá tó bí Ridwan alára ké wọn kì í ṣapààyàn wọn kì í ṣe apanilẹ́kún bàbá tó bí yín dá. Allahu akbar. Kadhalik. kí rẹ̀ náà tó lè dúpẹ́ lẹ́ni kó o tó lè mọ̀ bóyá ọ̀rọ̀ tiẹ̀ náà tọ́pẹ́. bíra rẹ pé ṣé bàbá tó bí mi dá ṣé ìyá mi dá ṣé wọn ò pààyàn lẹ́kún. Inna hadha kana lakum jaza'an ó yá yìí. wa kana sa'yukum mashkura. afọwọ́ Ridwan alára kéwú Hafidhahullah. mi ò wá ṣe wá sí àkọ́kọ́ ọ̀rọ̀ mi nìyẹn. ọ̀rọ̀ nọmba 2 Akramakumullah. afaani mani aasha bil makiri mata bil fakiri Kai. La mani ilaha illallah. aasha bil makiri Mata mata bil bil fakiri. fakri. gbogbo ẹni bá lè dètèkété gbogbo ẹ̀dá tó bá lè dán ọwọ́ rú Kai. pẹ̀lú aṣíwájú ẹ̀ Kai. látara kémi náà fẹ́ lọ́lá jẹ́ irun ọ̀gá mi sẹ́yìn jẹ́ ń bá tiẹ̀ jẹ́ kí n lè bá jẹun níbìkan àfààní mata bil fakiri yóò kúkú ẹ̀ sí yóò kúkú òsì. Mata bil fakri min bidaya ila nihaya. láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ní òpin ẹ̀ gbogbo ẹni yóò wù láyé tó bá lè dọwọ́rú bóyá àfààní ń dọwọ́rú fún ọmọ akéwù àbọ̀mọ akéwù ní ń dọwọ́rú fún àfáà rẹ̀ àbọ̀gá rẹ̀ ló ń dọwọ́rú fún Mata bil fakri. àbọ̀kọ rẹ̀ ló ń dọwọ́rú fún àbíyàwó rẹ̀ ló ń dọwọ́rú fún gbogbo ẹni bá mama sí ń talẹ̀ láyé kò lè jèrè La ilaha illallah. Kadhalik. kò sí kú tí ó pa yóò tó sí kú ni. Kai. Waman aasha bi husni niyya. wọ́n mọ̀ ní àṣà Bi husni niyya. bẹ́ẹ̀ náà ló ṣe wá ń bẹ̀. Bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀dá tó wá ní àníyàn tó dáa pẹ̀lú ọmọọṣẹ́ àbí pẹ̀lú ọ̀gẹ́ àbí pẹ̀lú àfẹ́ Anqadhahu Allahu min kulli baliyya. gbogbo tí ń jẹ́ àgbákò ayé Kai. ọlọ́wọ́ sì máa gbé borí ẹ̀. La ilaha illallah. atẹ́sí alára kéwú àṣẹ sáàmù fún ọlọ́run sì ni máa ń nà jáàyàn nǹkan méjì kan ló tóbi ni ó yẹ kó o fi dẹ́yàn wò láyé gbogbo ẹ̀dá tí o bá ti páàsì níbi nǹkan méjì yẹn lérí bú ni. Kai. Ó ti lọ. àkọ́kọ́ alimal ẹ fi owó dán wò ẹni ẹ bá fowó dán wò ẹ wò ó só páàsì àbófè. Kai. About the pass. Ridwanu láàyè Àti máàkì ẹ̀ nìyẹn. alára akéwù ẹ̀yin kọ́ ni mò ń kí lónìí mò ń kí àwọn tó bí yín pé ò dalẹ̀ Masha Allah. a fi owó dán ọ wò ò dalẹ̀. kò sẹ́ni ọ̀dàlẹ̀ ò lè jèrè Láíláí. Bó ni ó ti jẹ́? èèyàn ò dẹ̀ kí ń tàn àwa bá ti kéré mọ̀ yìí a lè kéré àmọ́ tí ń gbénu wọ ò kéré Masha Allah. torí àwọn tó bí wa àgbà náà fi bí wa arúgbó náà fi bí wa Allahu akbar. a lè jọmọdé àwọn tó bí wa wọ́n fi àtọ̀ arúgbó bí wa ni ọmọ tá a fi àtọ̀ ọ̀dọ́ bí ọ̀tọ̀ ọmọ tá a fi àtọ̀ arúgbó bí ọ̀tọ̀ ni. Kai. La ilaha illallah. Sallallahu alayhi wa sallam. bàbá mi lè bí ya mi kó tó fẹ́ ya mi ó lè kọ́ ó bí ya mi kó tó fẹ́ ya mi Azzakumullah. arúgbó ara náà fi bí mi mo dá fíìmù mà mo dẹ̀ dá kọ̀nfàmù mà. Ọmọ àgbàlagbà. Ọmọ àgbàlagbà. Afakumullah. nínú tèmi dẹ̀ kórìíra ni kéèyàn máa tàn mí torí mi ò fọ́ lójú mi ò dẹ̀ lógo Làkàìsí mú bérébéré.
mo dẹ̀ kéwú lọ́dọ̀ àwọn tí wọ́n ní adab fawqal ilm alájẹgbà ló kọ́ wa ń kéwú. Kai rahimahullahu ta'ala. Rahimahullahu ta'ala. wọ́n jẹ́ àmọ́ tán pè ní wisdom ẹ̀kọ́ ọgbọ́n òye ìmọ̀. Allahu akbar. alára kéwú adánwò níbi owó kò fail. tí Na'am. wọ́n á fobì dánwò. Kai. Ó tún jẹ lọ. Alára kéwú. atúnfobì dánwò. gbogbo nǹkan lèyàn lè mú léré ọjọ́ ìníyẹn sọjú eré mo dẹ̀ mọ̀ tí mo ń sọ. La ilaha illallah. mo ń sọ̀rọ̀ pẹ̀lú inú mi mo fi ń sọ̀rọ̀. àfobì dánwò ó tún wá pàṣẹ ń bẹ̀. من عاش بالمكر مات بالفقر ومن عاش بحسن النية أنقذه الله من كل بلية. لا إله إلا الله. إمام رضوان حفظه الله. على راكيو موكي بيكو أوريري هنيئا لك. tí ẹ fi àwọn tó bí yín ráre أيدكم الله بنصره. tẹ́ ẹ bùkún àwọn tó bí yín jẹ́. الله. bí ó bá já sí pé ó dọwọ́rú ni àbó ó dalẹ̀ ni ó ṣeé ṣe kí ìgbà yìí kó kú jù báyìí lọ. ó mọ̀yàn lára wa. أيدكم الله. ó mọ̀yàn lára wa tó lè ba ẹkọ́ tù wá pé mo fẹ́ kẹ́ wá sí mọ̀lúdì mi lẹ́yìn àmọ́ kò kọjá ibi tá a gbẹ́sẹ̀ rẹ̀ sí. حياكم الله. gbogbo ẹ̀yọ́ ló máa kéwú tẹ́ ẹ̀rọ pé àfáà yín ni ó sọ yín déyàn irọ́ ni àfáà kọ́ ni ó sọ déyàn sóun ló bí ọ ni. ẹ lọ gbé kó lẹ́mìí yín pé àfáà tá ń tẹ̀lé ní sọ wá no àníyàn rẹ sá àfáà tó ń tẹ̀lé yẹn ó ló máa sọ ẹ́ déyàn. الله. gbogbo àwọn tó ń tẹ̀lé ṣèkà mẹ́rin dín ṣé ò rọkọ̀ fún wọn ni ṣé ò kọ́lé fún wọn ni ṣé ò fún wọn ní mọ́tò ni. من عاش بالمكر mata bil fakir. مات بالفقر. àwọn tó tẹ̀lé ṣe Adam wọ́n kọ́lé fún wọn ni. kọ́ ló sàwà tòní tá à ń ṣe bí wèrè. ومن عاش بحسن. mú bọ̀. أيدكم الله بنصره. ẹ má nílò kàn pé ẹni tẹ́ ń tẹ̀lé ni òní ó sọ ẹ́ di olóríire àníyàn rẹ ni ó sọ ẹ́ di olóríire níbi lẹ́yìn ẹni tó ń tẹ̀lé yẹn. ẹ̀yin àfa tí wọ́n ń tẹ̀lé ẹ̀yin ẹ̀fà yẹn lẹ̀kẹ́ máa jẹun ẹ rántí pé ẹnìkan ló bí àwọn náà wọ́n retí kí wọ́n wálé pé màmá ẹ̀kúlé mọ́kà ni ẹ̀kúlé mọ́tò ni ẹ̀yin ra mọ́tò ẹ̀ ń pààrọ̀ mọ́kà ẹ̀ ń lọ múra ẹ̀ ń wọṣọ tó wù yín àwọn tí ń tẹ̀lé yín ráre ẹ la ọ̀nà fún wọn ẹ fì wọn ẹ má kó wọn sábẹ́ bí ẹrú الله. ẹ má kó wọn sábẹ́ bí ẹrú ẹ fì wọn ẹ má dè wọn mọ́lẹ̀ ọrùn ó wọ̀ wọ́n náà alẹ́ dẹ́bi ọrùn ó wọ̀ ẹ́ ọmọ kan bíi mẹ́wàá mẹ́ta ti tẹ̀lé wọn nìkan wọn àlọ́nà míì ṣe ni ó bàjẹ́ ẹ fì wọn ẹ̀yin ọ̀gá táwọn ọmọ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yín ẹ fì wọn ẹ fún wọn ní freedom ẹ kí wọ́n free tẹ́ ẹ bá fún wọn ní freedom wọ́n bá ti yín jẹ́ o. من عاش بالمكر مات بالفقر. ẹ jẹ́ kí wọ́n rìn lọ kí wọ́n dẹ̀gbẹ́ lọ ẹ wọnú igbó ẹ lọ pẹ́ràn ẹ lọ pọ̀ yà ẹ má kí wọn wọlé pé ẹ jókòó síbi máa kọ́ máa kí ọlọ́tà rọ̀ dálẹ́ ẹ jẹ́ kí wọ́n free wọ́n lọ kàwé wọ́n lọ kọ́ṣẹ́ o lè ké kó máa jẹnẹ kọ́ni kéèyàn ké kó fi sáfà jẹun náà o lè ké kó máa tasọ o lè ké kó máa gẹrun o lè ké kó máa sọ̀kadà yes ilẹ̀ làzíkà ilẹ̀ ẹ̀ka lọ yàwùsá mílíọ̀nù àlàáfà ó tún ọlọ́kadà mo tún wá wò pé ìwú láìfù wò lélẹ̀
ó ní daily morning mi mo gbúdọ̀ ṣiṣẹ́ lọ Haúsá mo sọ ifá lẹ́yìn ọkùnrin náà ó ti kọ́ ibi mẹ́rin àfáà ni o tó lọ́kọ̀ọ́lá lọ́kọ̀ mi 30 million ní ọgbà rẹ̀ ó tún wá lọ́kọ̀ọ́lá tí mi ṣiṣẹ́ tún láwọn ọmọ tí ń bá ṣiṣẹ́. ومن عاش بحسن النية أنقذه الله من كل بلية. wá sí mi ò lè yá àwọn jàmáà tẹ́ ẹ pé àfàwọn àfáà bíi tiwa ọlọ́mọ kí ó ní òye. Ayakumullah. alára kí ó pass Níbi méjèèjì. òun kọ́ ló pass Ọlọ́run ló pass yẹ. Allahu akbar. أيدكم الله بنصره. Ọlọ́run ló pàṣẹ ẹ̀. àwa jàmáà ẹ jẹ́ ní Allahu akbar kabira. الله أكبر كبيرا. anabi wa Muhammad صلى الله الله عليه عليه وسلم. وسلم. ó ní sọ fún yín. anabi ni ittaqu shu'a fa inna shu'a ahlaka man kana qablakum. لا إله إلا الله. bí awíyá anabi ni ẹ ṣọ́ra fún ahun ìmọ̀ ṣe ahun. فإن شوحا ahlaka man kana qablakum. أجركم الله بنصره. anabi ni ẹ rí ìmọ̀ ṣe ahun kéèyàn ní ahun kó wà síngì. àwọn àjọ kan náà ti wá kẹ́yìn tó dé ahun tí wọ́n ní la fi pa wọ́n rẹ́. Allahu akbar. ahun tí wọ́n ní òun la fi pa wọ́n rẹ́. èèyàn kan ò ní láhun kó wá níyì a kì í láhun níyì. bá ń sàwùsù. أعوذ بالله من الشيطان الرجيم. ọwọ́ adámi lóhùn kí n dálẹ̀. بسم الله الرحمن الرحيم. yọ̀gàlájì wọ́n náà máa bá ń wí. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله ẹ̀yin yá mi وأعتدنا للكافرين عذابا مهينا. الذين يبخلون. ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n ní ahun ẹ̀rí àwọn ahun yẹn àwọn ahun yẹn يبخلون. tó bá jásí pé ahun ní ọlọ́run bá ti ń bọ̀ wí báyìí. الذين يبخلون. tó bá jásí pé nǹkan tèèyàn lè bọ́ sọ́wọ́ tiẹ̀ àmọ́ tiẹ̀ ò lè bọ́ sọ́wọ́ yẹn ọlọ́run bá ti ń bẹ̀ wí. الذين يبخلون. èèyàn kọ́ ni ọgbọ́n ìwọ lè gbà lọ́wọ́ yàn àmọ́ ò lè fún yàn ó gbọ́n eré ibú ni fún ẹ. الذين يبخلون. ó gbọ́ òwe Yorùbá ni wọ́n ní òkè lọ́wọ́ afúnni ń gbé èèyàn kan ò ní máa fún yàn kó mọ̀ ga. الذين يبخلون. sáhùn ni wọ́n ní di mọ́ tó bá ṣe láhùn sí náà ló ṣe máa dínkù sí. الذين يبخلون. ọlọ́ni ẹ̀rí àwọn ahun. ويأمرون الناس بالبخل. ẹlòmíín ní ahun ó dá sẹ́rí ibú nífa ẹ mọ̀ pé ahun ní eléri ibú làhun ó láhun kí ló wí. الذين يبخلون ويأمرون الناس بالبخل. ó láhun ó tún wá ń kọ́yàn pé ọ̀rẹ́ mi wọ́n náà já láhun. يأمرون الناس بالبخل. wèrè láhun ó tún wá ń kọ́yàn pé ìwọ náà máa sáhun. يأمرون الناس بالبخل. ọ̀tọ̀ ní ká hànà fún yàn kí má nánà àpà iná àpà ọ̀tọ̀ ahun ọ̀tọ̀. ويأمرون الناس بالبخل. Al-Qur'ani kò fẹ́ ká nánà àpà yóò kàlá yìí. Qur'ani ò gan ò fẹ́ ká nánà àpà ó fẹ́ ká hànà fẹ́ni tí nánà àpà àmọ́ ẹni bá láhun títí wọn ń kọ́yàn láhùn eléri bú ni. ويأمرون الناس بالبخل. Kàgùmọ́lú kò ní burú fún yín. ويأمرون الناس بالبخل. ọlọ́ni ẹ̀rí ahun àtàwọn tí ń kọ́yàn láhùn náà. ويكتمون ما آتاهم الله من فضله. nínú táwọn ọlọ́run ọba fún wọn nínú ọlá tá a fún wọn nínú òkè tá a gbé wọn sí wọ́n tún wá máa pa á mára pé ọlọ́run ò sóye fáwa. ما آتاهم الله ọlọ́ni gbogbo àwọn tí wọ́n ń pa orí àwọ̀ ọlọ́run mọ́ra. من فضله. àwọn tí wọ́n ń pa orí àwọ̀ ọlọ́run mọ́ra àwọn tá a fún wọn lóore. wọ́n tún wá ń pa á mára bíi pé ọlọ́run ò sóye fáwọn.
وأعتدنا لهم عذاب مهين. ẹ̀dì nǹkan mẹ́ta mú ìyá mi Aisha méjì ẹ̀dì nǹkan mẹ́ta mú ẹ̀yin aláwọ̀d ẹ̀dì nǹkan mẹ́ta mú ẹ̀yin ìyá mi ẹ̀dì nǹkan mẹ́ta mú. mẹ́ta. àkọ́kọ́ ẹni tó láhùn. الذين يبخلون ويأمرون الناس بالبخل ẹni tó láhùn. ويكتمون ما آتاهم الله من فضله máa farabalẹ̀. وأعتدنا للكافرين عذابا مهينا. ẹni tó láhùn àtẹni tí ń kọ́yàn pé máa láhùn. àríbidẹ́sí ẹni tó láhùn àtẹni tí ń kọ́yàn pé ọ̀rẹ́ mi jẹ́ àjọ máa sáhùn yá láhùn. ó di mélòó báyẹn ó di méjì. àtẹni tí ń pa orí Ọlọ́run mára. sẹ́mi pé rí ibú ni kí wọ́n sọ̀rọ̀ fún ẹ kó má mọ̀ọ́rẹ́. ẹni tí ń pa orí Ọlọ́run mára tí ò mọ̀ọ́rẹ́ ẹni tí ò rántí àná. Yorùbá ní odò tó bá gbàgbé orísun rẹ̀ yóò gbẹ ẹni tí ò rántí àwọn ẹni àná àwọn tó sọ̀rọ̀ fún lánàá. Allah. ẹ lè rí ọmọ rẹ̀ kan kó gbàgbé àná. Allahu akbar. ẹ lè rí olóríire kan kó gbàgbé àná. ibì kan ló ti ń bọ̀ lánàá. gbogbo ẹ̀yin obìnrin tó kọ́ yín sọ̀rọ̀ fún ẹ lọ mórí. ajadakumullahu binasri. ẹ̀yin ọkùnrin táwọn obìnrin sọ̀rọ̀ fún yín ẹ lọ mórí. gbogbo ẹ̀yin ọmọ àwọn ọmọ táwọn òbí wa sọ̀rọ̀ fún ẹja mórí. Allah. gbogbo àwọn ọ̀rẹ́ tí àwọn ọ̀rẹ́ wa sọ̀rọ̀ fún ẹja mórí. وأعتدنا للكافرين عذابا مهينا. kò sí tí ó gbé ẹ̀yẹn ní bá láhùn kọjá pé azaban Ọlọ́run ó dẹ ìyà sí Ọlọ́run ó padà dé òsì sí. مهينا. ẹni bá láhùn ó padà tòsí. ẹni tí ń kọ́yàn láhùn ó padà tòsí. Allah. ẹni tí ò lè dúpẹ́ orí Ọlọ́run yóò padà tòsí. Allah. ẹni tí ò bá ti lè dúpẹ́ orí Ọlọ́run kí ni ó ṣe. yóò tòsí. yóò tòsí. وأعتدنا للكافرين عذابا مهينا. ẹni tí ò bá ti dúpẹ́ orí Ọlọ́run kí ni ó ṣe. yóò tòsí. yóò tòsí. ẹni tí ò bá ti mọ oore tí ò rántí àná kí ni ó ṣe. yóò tòsí. Allah. ẹni tí bá ń kọ́yàn pé jájọ máa sáhùn já máa sáhùn sáhùn èèyàn kí ni ó ṣe. yóò tòsí. وأعتدنا للكافرين عذابا مهينا. Imam Ridwan alarakew mo wá kẹ́kọ̀ọ́ lára àfa. ayakumullah. يدكم الله بنصره. ẹ kẹ́kọ̀ọ́ lára fa. kai. bẹ́ẹ̀ bá bí ọmọ mẹ́wàá ó yẹ kó o máa dá wọn wò pé ọmọ wo ni ó sinmi. tọ́ ewu. ni ó sinmi náà. òbí tí ò bá prepare kalẹ̀ fún ọ̀la kò lè lálẹ́. Allahu akbar. kárán máa ń léwé nìkan kọ́ la fi ń tọ́ ma. tọ́. tún máa tẹ̀sán wò pé tètè bá tiẹ̀ kú ṣé yìí ó sì ẹsẹ̀ yìí mi dáadáa àwọn àbúrò rẹ̀ sí yóò tọ́jú wọn. ṣé kò ní bẹ́yìn jẹ́. kai. ọjọ́ ọ̀rọ̀ lè ní. ayakumullah. يدكم الله بنصره. ó yẹ kéèyàn máa tẹ̀sí àwọn gbogbo àwọn tọ́lọ̀ bá kó tiẹ̀ pé jẹ́ ń tẹ̀sí ẹ̀ wò bó o láyé eléyìí ṣe rí gan. tọ́. irú èèyàn wo ni. màá wá pé Ridwan jọ kan Ridwan bó o ní bolo wa ó wà ń lè mọ́ ni látàárọ̀ àtàjì àtàwọn ọmọ àti ìjẹun o nìkan lé àgbádùn ayé báyìí o lọ wọ owó yá wa ayakumullah. lọ yá owó wa bí èlò kódà kó ṣe 12,000 lọ́ba ń yá wa tó bá wọn ni ó jù bẹ́ẹ̀ lọ o lọ yá owó wa fún wa sá lọ wá wá. kódà tó bá ní gàrí gbòdì ẹ̀ fún wa ń bẹ̀ ayakumullah. dákun ṣàánú mi sintajẹ. ìwà 12,000 baba. tó fi mú àfa àtàfò lówó lọ́wọ́ ìkan ti dé lọ́wọ́ wa gbó lọ yóò wá kó 12,000 dé yóò kó gàrí sí ìwà ń ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní yìí ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá ṣe bẹ́ẹ̀ tí ò ló ń kà mọ́. ayakumullah. يدكم الله بنصره. Allahu akbar. ẹ mọ̀ kéèyàn tẹ̀sí ẹni pé kò tẹ̀ wá ló ń kà mọ́. والله. ṣe kà mọ́. amada padà. èyàn máa ń lòde pé èyàn ń lòde èmi yẹn fún lówó kí owó tiẹ̀ rí ní fún lówó kò ní béèrè kó owó tèmi kọ́. ìbéèrè والله. bí ni bá pè mí àtẹkọ̀dájọ travel mi ní fún lówó
Yadakumullahu binasri. kò ní bèrè pé ó sì níyàwó ńlé ó tún lọ́mọ. ó sì lọ́mọ ńlé gbogbo ẹni tí ò bá ti fẹ́ kán ṣẹ̀dá ìdánwò fóun kò lè jèrè ọlọ́run. Salamullahi gbogbo àwọn ànábì ọlọ́run tẹ̀sí wọn wò náà. alayka ala rakewu. gbogbo àwọn ànábì ọlọ́run ó tẹ̀sí wọn wò. يعظمك العظيم من الحياة. tó o bá lọ́kọ tẹ̀sí ọkọ rẹ òkè ọkọ mi sọ fẹ́ràn mi tẹ̀sí ẹ̀ wò. dánwò. ìyàwó rẹ tẹ̀sí ẹ̀ wò. àwọn ọmọ tẹ́ ẹ bí ẹ tẹ̀sí wọn wò. ayakumullah. àwọn ọmọ tí ń tẹ̀lé yẹn ẹ tẹ̀sí wọn wò. lọ́yọ̀ kọ̀ọ̀kan. ẹ tẹ̀sí wọn wò pé sẹ́ni sọ gbà fún mi lóòótọ́ ṣé ń fẹ́ mi níwájú àtìlẹ́yìn ẹ tẹ̀sí ẹ wò ẹ fobìnrin tẹ̀sí ẹ fowó tẹ̀sí ẹ. ìyí tí ò ṣe yẹn ló ṣe yín ẹ wò tí yóò sì dùn àbí yóò mì. Salamullahi alayka ala rakewu. يعظمك العظيم من الحياة. alára kéwù gbogbo ògbà táyé bá ń jẹ ayé ọlá àfa àgbà ṣèkìtà jẹlẹ àdábì Rahimahullah. ọlá àlájí àgbà Rahimahullah. àlùbáríkà yóò pọ̀ jù báyìí lọ. Àmín ya Allah. Salamullahi mọ́mú tádọ̀ ayé túmọ̀ bí ẹ̀ ní parẹ́. alayka ala rakewu. mo kàwé kan Kí ni wọ́n wí bẹ́ẹ̀? ó wá ní má tọrọ búrẹ́dì lọ́wọ́ ahun tọ̀. Ok. ó ní má tọrọ búrẹ́dì Lọ́wọ́ ahun. lọ́wọ́ ahun Ok. ó ní do not eat the bread of a man who is stingy. tọ̀. Kai. má gba búrẹ́dì tọrọ lọ́wọ́ ẹni bá láhùn bí ìkó fẹ́ pa á lẹ́kùn ni. Salamullahi yóò ní bí ìkó kónira bá a ní bí ìkó kónira bá a pé bí ìkó ti báyé rẹ̀ jẹ́. búrẹ́dì yẹn tó fún ọ jẹ́ o bí ìpè òfin abẹ́rẹ́ gùn lẹ́mìí nù fara níní. torí búrẹ́dì lásán àwọn lè kú. bẹ́ẹ̀ni. alayka ala rakewu. tá a bá tiẹ̀ wá tóbi tá a jẹ́ lẹ́sẹ̀ tá a mọ̀ pé àwọn ò dámọ̀ kankan mo fi àfa mi bẹ́ẹ̀ lọ́wọ́ fún ọ lára kí olùdí wa nù láì. Allah. àfa àgbà ṣèkìtà jẹlẹ àdábì. yumajiduka alájẹ àgbà asheik muhammad kamaluddin habibullah alhadabi mo fún ọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún ọ. Allah. majidu minal hayati. sísẹ́mi yóò bá chéèjì látòní lọ fún ẹ yóò bẹ̀rẹ̀ sí ni máa dáa fún ẹ sí. Àmín ya Allah. ọ̀rọ̀ alámàrí rẹ látòní lọ ọlá àfáàgbà ṣèkìtà jẹlẹ àdábì Rahimahullah. ọlá pé mi ò rí àlùbáríkà níbi kankan mi ò rí àlùbáríkà kankan lọ́dún àfa kan tó ju ọ̀dọ̀ alájí àgbà lọ àlùbáríkà rẹ ó pọ̀ yóò kalẹ̀. Àmín ya Allah. ọlá kí bàbá tó bí mi ò polówó àfa kan fún mi lẹ́yìn alájí àgbà ayakumullah. tàǹdà fi ìjẹ́ wàhálì wọn rinlẹ̀ àfa àti gbogbo ayé kò tó kò sí pé wàhálì ni wọ́n tẹ́nu wọn kò ní lórí pé eléyìí wàhálì ni Allah. ọlọ́wọ́n alájí àgbà lọ́dọ̀ ọlọ́ Rahimahullah. ọlọ́mọsá wọlé bàbá lọ́dọ̀ ọlọ́ ọlọ́run wọlé sheikh muhammad kamaluddin wọlé àti bẹ láàrin wọn àtàfà wọn tí ó hàn sẹ́nìkan Allah. tọ́nà bá ti di fún ẹ tẹ́lẹ̀ ọlọ́mọsá wọlé àsìkò wọlé àwọn ìyá tó ń jókòó yìí ọlọ́run la ọ̀nà fún ẹ. Àmín ya Allah. tí ọ̀nà yẹn bá ti ń là fún ẹ tẹ́lẹ̀ ọlọ́run àwọn ìyá tó jókòó yìí tí wọ́n tá a mara wárí tí bá ti ń là kò ní dí mọ́ láíláí. Àmín ya Allah. àdàfà tí a kan jọ fún tọ̀. alibarika fatiha alibarika fatiha alibarika fatiha alibarika baba wa sheikh abdul jabbar Rahimahullah. tí wọ́n jẹ́ ajánásí àgbà fún àfàlẹ́ alomọ́ta ayakumullah. alibarika sheikh mahamud akéwkéwé tàbí mi lọ́mọ alibarika afa gbari bidesi tí mo yí lára wọn ayakumullah. tí wọ́n jẹ́ sàdúrà fún wa alibarika baba wa àgbà ìmáàmù àgbà nílọrin tí ṣeun. wọ́n bẹ lọ́wọ́ fún wa Rahimahumullah. alibarika afa gbala gẹ́gẹ́ tí wọ́n bẹ lọ́wọ́ fún wa afa alibarika àwọn tán pọ̀ bẹ́ẹ̀ àfi bẹ lọ́wọ́ fún wa eduwanu lai alarakewu. ìsẹ̀mí rẹ̀ ò ní dàrú látòní yìí. Àmín ya Allah. gbogbo ẹ̀yin yẹ́wò yẹn nàka fati àsábà yìí. Kánàká. nàka fati àsí. kánàká. ẹ bọ́ sáàrin báyìí imam ẹ bọ́ sáàrin ẹ bọ́ sáàrin. Ẹ bọ́ sáàrin. ìka àtayá. ìka àtayá. Ẹ tó bá ṣàgbọ́n ti máa dáadáa. pé o láníyàn rẹ káwọ̀ rẹ kò. má ké o.
kò káwọ̀ rẹ̀ kò. Ridwanullahi ẹni Ridwanullahi. Ridwanullah. Inú ń bí ọ ní òwì dáadáa. Ridwanullah. Ẹ fídíò ọkùnrin tí ò bá ti rí kálẹ̀ kò mọ ẹni Ridwanullahi. Ridwanullahi. Àlùbáríkà rẹ̀ ó pọ̀. Àlùbáríkà rẹ̀ ó pọ̀. Ọlọ́run ó la ọ̀nà rẹ̀ fún ọ. Ọlọ́run ó la ọ̀nà rẹ̀ fún ọ. O ní padà jábọ́. Ó ní padà jábọ́. Wàá rà àánú Ọlọ́run gbà. Wàá rí àánú Ọlọ́run gbà. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladhina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Àmín mẹ́ta mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Ajuwa Ridwanullahi. Ridwanullah. Kò sí ní tó kù mọ́ báyìí kọjá abẹ́yẹn bá ti ṣàdúrà tán. Kálí kó wá gùn lókun. Bẹ́ẹ̀ni. Masha Allah. Asanwó àdúrà. Sanwó àdúrà. Ọ̀sán wà àdúrà lókun yẹn. Bẹ́ẹ̀ni. Alára kéwú. Wà àdúrà. Àwọn màmá náà tí wọ́n mú bọ̀ wá. Ridwanu. Ee. Wàrà fánà lókè 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 ló sì máa lọ. Ridwanu Ridwanu warafana lókè 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 ló sì máa lọ. Ridwanu Ridwanu warafana lakalaka dhikiraka warafana. Ridwanu Ridwanu warafana lakalaka dhikiraka warafana. Ridwanu Ridwanu warafana Ridwanu Ridwanullahi warafana laka dhikraka warafana laka dhikraka warafana. Ridwanu Ridwanu warafana laka dhikraka warafana. Ridwanu Ridwanu warafana Níjàbọ̀ lókè 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 ló sì máa lọ. Ridwanu Ridwanu warafana laka dhikraka warafana. Ridwanu Ridwanu ọmọ níjàbọ̀ lókè 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 wá sí máa lọ. Ridwanu Ridwanu warafana laka dhikraka warafana. Ridwanu Ridwanu ọmọ níjàbọ̀ lókè 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 wá sí máa lọ. Ridwanu Ridwanu warafana laka dhikraka warafana. Naam, afọwọ́ Ridwanullahi. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Ti Ànábì wa Muhammad. Ètò Ànábì wa Muhammad. Gbogbo jama Kun Faya Kun family. Gbogbo jama Kun Faya Kun family. Pẹ̀lú àṣẹ t'Ọlọ́run. Pẹ̀lú àṣẹ t'Ọlọ́run. Ní ọdún yìí. Ní ọdún yìí. Tí a sì gbà pé Ọlọ́run yóò bá yín ṣe lọ gbére. Tá a gbà pé Ọlọ́run bá yín máa sọ́lẹ̀ gbére. Ẹ máa rí ṣe lọ gbére. Ẹ máa rí ṣe lọ gbére. Ìjókòó yìí. Ìjókòó yìí. A fẹ́ kó dúró mọ́. A fẹ́ jẹ́ kó dúró mọ́. Masha Allah. Adé ìgbà kọ́ lọ́wọ́ kùn yín lọ́wọ́. A gbà pé Ọlọ́run ó kún yín lọ́wọ́. Masha Allah. Láti àpò Kun Faya Kun. Láti àpò Kun Faya Kun. Wọ́n donate 500,000 fún yín. 500,000 naira. Allahu Akbar. Afawa Sheikh Al-Khalifa. Al-Khalifa. Sirul Maktub. Sirul Maktub. Wọ́n ní pẹ̀lú àṣẹ Ọlọ́run. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Báyìí. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Tẹ fóònù yín lọ yín bọ̀. Ẹ rí i pé bàbá ń tẹ fóònù wọn lọ wọn bọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Pẹ̀lú àṣẹ t'Ọlọ́run. Sirul Maktub. Sirul Maktub. Wọ́n ní 1 million naira. 1 million naira. Allahu Akbar. Ẹ bá ń kẹ́ lọ́run dada jama. Allahu Akbar. Allahu Akbar. Sirul Maktub. Sirul Maktub. Sirul Maktub. Al-Khalifa. Al-Khalifa. Abdul Hafiz. Abdul Hafiz. Sirul Maktub. Sirul Maktub. 1 million naira. 1 million Allahu naira. Akbar. Àfàwà àgbàlára kéwù. Fún àfàwà Allahu àgbàlára Akbar. kéwù. Báyìí. Báyìí. Àfàwà Sirul Maktub. Àfàwà Sirul Maktub.
wọ́n lọ bí kan ní. wọ́n lọ bí kan ní. àwa ṣe náà tẹ́ náà kẹ́ fún a wa. ṣe iná àtẹnà ọyọ kan fún wa. alibarika tó pọ̀. àlùbáríkà tó tí ò pọ̀ ní tán mọ́. tí ò ní tán mọ́. bá a ṣe fún àfa. bá a ṣe fún àfa Àmín. wa àtìlé wọn. àtìlé wọn àtọ̀nà wọn. àtọ̀nà wọn ọlọ́mọ yẹ kó dàrú. ọlọ́mọjọ dàrú. Àmín. bisimilayi náà tó iná. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. àfa wa agbárí bi dé sí. àfa wa gbàdí bi dé sí. àwọn náà wà níbẹ̀ pẹ̀lú mi. àwọn náà wà níbí pẹ̀lú àwọn àfa wa. wọ́n ṣe ń 200. wọ́n ní àwọn alimangiri làwọn. àlùmọ́gìgì làwọn. alimangiri padà alimangiri. ayakumala. ẹgbẹ́ mi kò fowó lẹ̀. bàbá rẹ̀ ti fowó lẹ̀. àwọn àjọ lọ́rọ́ mi ń sẹ́. ìjọ lọ́rẹ́ bàbá ń sẹ́. mi ò dẹ̀ lówó lọ́wọ́. àwọn olówó lọ́wọ́. àfa wa aríbi dé sí. àfa wa rí bi dé sí. wọ́n ní 200,000. wọ́n ní 200,000 naira. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. ẹ gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. ẹ yóò bá nábì kí n gbọ́. sallallahu alayhi wa sallam. ẹ yóò bá nábì kí inú mi ó dùn. Sallallahu alayhi wa sallam. ẹ tún yóò bá nábì lẹ́ẹ̀kan sí i. Sallallahu alayhi wa sallam. afáwa sheikh suleiman Damallahu ayatahu. Osioyemi Kun Fayakun, Masha Allah. the founder and the general overseer of that international organization, Allah. Kun Fayakun, MashaAllah Islamic Global Family Foundation. Allah. Wọ́n ti bá wa sọ̀rọ̀ Ọlọ́run, inú wa sì dùn. Gbogbo ẹni wọ́n bá wà ń bí ńgbà tí wọ́n ń sọ kó sọ pé Ọlọ́run tóbi pé Allahu Akbar. Allahu akbar kabira. So ìjókòó yìí ṣe kò sí tẹ̀tẹ̀rẹ̀ ń bẹ̀ mọ́. Dédé ń tẹ́lẹ̀ mi ò rí tí yóò tún san gbèsè ń bẹ̀. Wọ́n bá padà ká ó lè má ju bóyá 175,000 lọ. Owó tẹ́ǹtì owó àchíà tó bá sì kó